Ẹ̀yin àyànfẹ́, a kí yín káàbọ̀ sí ètò Kíni Bíbélì wí, abala ibi tí a ti ń béèrè àwọn ìbéèrè tí wọ́n kó síwájú mi tí mo sì ń dáhùn àwọn ìbéèrè yẹn gẹ́gẹ́ bí ìrànlọ́wọ́ Ọlọ́run. Ní ẹ̀kan sí, tí ẹ bá ní ìbéèrè tí ẹ̀yin náà fẹ́ béèrè, a sọ fún yín wípé mo tuntun sọ báyìí wípé ní abala àríwísí ẹ rí pé ẹ ń fi ìbéèrè yín síbẹ̀. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni mo tún fẹ́ kí ẹ jẹ́ alábàáṣiṣẹ́pọ̀ pẹ̀lú wa láti máa pín fọ́nrán yìí ní orí àwọn ìkànnì yín, kí ẹ máa pín bí ẹ̀mí Ọlọ́run ṣe ń bá àìní ìtẹ̀yìngàn pàdé. Gbogbo ohun tí a bá ṣe, òun náà ni ó lérè. Ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, àti àwa àti ẹ̀yin, a ò ní ṣe lásán. Gbogbo wa náà ni a ó rí èrè jẹ láyé yìí. Gbogbo wa náà ni a ó sì fi ìjọba Ọlọ́run ṣe èrè jẹ. Ìbéèrè tí ó wà ní iwájú mi ní òní, a máa mú wọn ní ọ̀kọ̀ọ̀kan. Àkọ́kọ́ ni pé kí ni Bíbélì sọ nípa níní ọrọ̀ tàbí jíjẹ́ alásìkí? Ṣé Ọlọ́run tí ẹ fẹ́ ká ní ọrọ̀? Àwọn onígbàgbọ́ kan gbàgbọ́ pé ó yẹ kí ọmọ Ọlọ́run ó lọ́rọ̀. Àwọn kan gbàgbọ́ pé ó yẹ kí òṣì ó ta ọmọ Ọlọ́run ni, ìyẹn ni yóò fi lè dé ìjọba Ọlọ́run. Àwọn tí wọ́n sì sọ bẹ́ẹ̀, tí wọ́n fi sọ bẹ́ẹ̀ rí o. Ágúrì ọmọ Jákè ó gbàdúrà nínú ìwé Òwe ní orí 30 ní ẹsẹ̀ 6 sí ẹsẹ̀ 8. Ó ní pé Ọlọ́run má fún mi ní ọrọ̀ kí má bàa gbéraga. Alàgbà yẹn sì tún pàbí ọ̀yà bìdún ẹ̀, ọ̀là f'Olódùmarè. Ó ní má sì fún mi lóṣì. Ó ní torí pé kí má bàa jalè. Ó ní fi ohun tó tó òun, ohun tó tọ́ sí òun, ohun tó tó òun ná, tó tó òun sáyé ní kó fóun. Àdúrà bàbá yẹn nìyẹn. Ọlọ́run kọ́ ló sọ bẹ́ẹ̀, òun ló gbàdúrà bẹ́ẹ̀. Jésù tún wá sọ̀rọ̀ kan pé kò lè rọrùn fún ọlọ́rọ̀ láti wọjọba Ọ̀run. Kò sọ pé kò ṣeé ṣe. Jésù sọ pé kò ṣeé ṣe fún ọlọ́rọ̀ láti wọjọba Ọlọ́run. Ó ní pé kò lè rọrùn fún ọlọ́rọ̀ láti wọ ìjọba Ọlọ́run. Tí Jésù sọ nìyẹn. Kí ó wá yé wa wípé Ọlọ́run ní ká má lọ́rọ̀. Nínú ìwé Dítárónómì orí 8 ẹsẹ̀ 18, Olúwa sọ pé èmi mo fún yín ní agbára láti ní ọrọ̀. Àwọn kan tó lè sọ pé àwọn èèyàn mímọ́ májẹ̀mú láéláé ni wọ́n ní ọrọ̀. Nínú májẹ̀mú titun, Ọlọ́run fẹ́ kí a ní ọrọ̀. Ọlọ́run ò sọ pé ká má lọ́rọ̀. Ó kàn gbọ́dọ̀ yé gbogbo wa pé kì í ṣe gbogbo wa la máa lọ́rọ̀. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ kó yé gbogbo wa wípé ẹ̀bùn Ọlọ́run ni ọrọ̀ jẹ́. Bẹ́ẹ̀ ni, ẹ̀bùn Ọlọ́run ni ọrọ̀ jẹ́. Kí ẹ má tún sí Jésù gbọ́ nígbà tó sọ̀rọ̀ ní Mátíù orí 5, ó ní alábùkún fún ní àwọn òtòṣì ní ẹ̀mí, kò ní òtòṣì nínú owó. Jésù Kristi Olúwa wa gan ọlọ́rọ̀ ni. Nítorí tiwa ló fi di tálákà. Tá a bá ló torí wa di tálákà yẹn, kó bọ́ ògo rẹ̀ sílẹ̀ kó lè dàbí àwa èèyàn. Jésù Kristi ti Násárẹ́tì kì í ṣolòṣì, kì í ṣaláìní, kì í ṣẹni tó ń tọrọ, ọlọ́rọ̀ ni. Ó sì fẹ́ káwọn ọmọ rẹ̀ náà ò lọ́rọ̀. Nínú májẹ̀mú titun, àwọn ọmọ Ọlọ́run tó lọ́rọ̀ pọ̀, ó pọ̀. Ìfẹ́ Ọlọ́run ni fún wa ká ní ọrọ̀. Tí ọkàn yín bá ń fẹ́ ọrọ̀, ẹ gbójú Ọlọ́run fún, kẹ́ ẹ sì rìn ní ọ̀nà tó tọ́ láti dé èbúté ọrọ̀. Ẹ̀yin tí ọkàn yín ò bá sì fẹ́ràn ọrọ̀ bíi Ágúrì ọmọ Jákè, ẹ̀yin náà dẹ́ṣẹ̀.
ẹ má wàá fojú láì fi wo àwọn tó lọ́rọ̀ àtàwọn tí wọ́n ń sọ pé ó lè dọlọ́rọ̀. Lórúkọ Jésù Kristi yóò dára fún wa. Ìbéèrè mi ò ní wípé kí ni Bíbélì sọ lórí bí mo ti ṣe lè ṣe àmójútó ètò ìṣúná mi ní ọ̀nà tí wọ́n fi gbà bu ọlá fún Ọlọ́run. Ìyẹn ni pé báwo mo ṣe lè ná owó mi tí Ọlọ́run ó fi gba ògo. Sẹ́rí gbogbo àwọn ẹsẹ̀ 22 sí ẹsẹ̀ 24 ó lóhun kóhun tí a bá ń ṣe ká máa ṣe fún ògo Ọlọ́run. Bẹ́ẹ̀ ni lára ohunkóhun ní ìnáwó wà, ọ̀ranyàn ni nínú ayé ànáwó. Béèyàn lóhun ọ̀fẹ́ lówó lọ́wọ́ yóò náwó, olòṣì ó náwó, bí ó bá ní sẹ̀sì ní gbòòrò ayé ọlọ́rọ̀ yóò náwó, tí ọlọ́rọ̀ gan ó bá níyì yóò ní bí ó ṣe náwó rẹ̀ tí ó fi jẹ́ ní iyì láwùjọ ọmọ ènìyàn. Èèyàn lè ní ọrọ̀ kó jẹ́ èèyàn ránunràun níwájú àwọn èèyàn ẹlẹgbẹ́ rẹ̀, kódà lọ́wọ́ àwọn aráalé rẹ̀. Láwùjọ ó lè jẹ́ ẹni ránunràun tó jẹ́ pé yóò dé kò sẹ́ni tí ó káràmásìkí dídé rẹ̀. Báwo ni mo ṣe lè ṣètò ìṣúná mi lọ́nà tí Ọlọ́run ó fi di àyìn lógo? Àkọ́kọ́ ni pé gẹ́gẹ́ bí ìwé òwe sọ pé máa ní gbogbo ọ̀nà rẹ̀, jẹ́ kí Ọlọ́run jẹ́ alákòóso lórí. Ó ló fún ẹ ní owó yìí, màá tá a bá ní kọ́ ọmọ ní ọ̀nà rẹ̀ gbogbo gẹ́gẹ́ bí ìwé òwe orí 3 ẹsẹ̀ 5 sì sọ. Máa ní gbogbo ọ̀nà rẹ̀ gbogbo, má ṣe jẹ́ ọlọ́gbọ́n lójú ara rẹ̀. Ìtumọ̀ ni wípé kó o tó náwó béèrè lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ìwọ ló lóhun gbogbo, ìwọ ló ní wúrà àti fàdákà, ohun tí mo ní ìwọ ló ní. Báwo ló ṣe fẹ́ náwó yìí? Sẹ́ẹ̀rí tí Ọlọ́run bá ń darí wa, ó ní kìkìdá iye àwọn ọmọ tá à ń ti ọwọ́ ẹ̀mí mímọ́ ṣamọ̀nà, àwọn ní í ṣe ọmọ Ọlọ́run. Sẹ́ẹ̀rí ọ̀nà tí ẹ gbà tí Ọlọ́run fi máa gbògo lórí ètò ìṣúná yín kì í ṣe kó kàn jẹ́ pé ẹ̀ ń jẹun ẹ̀ náwó sára yín nìkan. Tó o bá jẹ́ bàbá inú ilé kan tàbí ìyá inú ilé kan tàbí ọmọ inú ẹbí kan, jẹ́ kí Ọlọ́run kọ́kọ́ mọ owó tó o ní, fi 10% rẹ̀ bu ọlá fọ́lọ́run. Ìkejì, àwọn ọrẹ tí ẹ̀mí mímọ́ bá tọ́ ẹ kó o fi fún Olúwa, fi fún Olúwa. Ìkẹta, tọ́jú ẹbí ẹ, pèsè fún ilé ẹ. Ìwé Tímótì kínní orí 5 ẹsẹ̀ 8 ó lẹ́nikẹ́ni tí kò bá pèsè fún ilé ara rẹ̀, ìyẹn ní ìdílé ẹ̀, pàápàá àwọn ará ilé òun ti ká lára rẹ̀, Olúwa ló burú ju, ó ti ṣẹ́gbàgbọ́, Olúwa rẹ̀ ó burú ju aláìgbàgbọ́ lọ. Ìyẹn ni pé Ọlọ́run retí lọ́wọ́ rẹ̀ pé owó rẹ̀, jíjẹ mímu, níná, lílò, ilé tẹ́ gbé, ìfọ̀kànbalẹ̀ ẹbí ẹ ó gbọ́dọ̀ jẹ́ lógún. Ọmọ ẹ ó lọ léèwé, ojúṣe ẹ ni. Tó o bá wá kùnà tó o ṣe yẹn, Ọlọ́run retí pé kì í ṣe àwọn tó bínú, ọkọ rẹ, aya rẹ nìkan ni kó tọ́jú. Ọlọ́run retí pé àwọn mọ̀lẹ́bí ẹ, bàbá tó bí ẹ, ìyá tó bí ẹ, àwọn ẹgbẹ́, àwọn àbúrò ẹ, wọ́n gbọ́dọ̀ jẹ nínú owó tọ́lọ́run fún ẹ yìí. Tó bá wá jẹ́ pé kò kájú àwọn yẹn, Olúwa ní pé ilé láti kẹsọ̀rọ̀ òde nínú ilé ẹ. Tó bá wá ní pé ètò ìṣúná rẹ náà ó pèsè fún ilé ẹ, Olúwa ló ti ṣẹ́gbàgbọ́. Ìyẹn ni pé gbàgbọ́ ti dàrú fún ẹ. Olúwa ló burú ju aláìgbàgbọ́ lọ. Bẹ́ẹ̀ níwèé Tímótì kínní orí 6 ní ẹsẹ̀ 17 sí ẹsẹ̀ 19, Olúwa ń bá wọn tó lọ́rọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín pé ìfẹ́ Ọlọ́run ni kọ́mọ Ọlọ́run ó lọ́rọ̀. Àwọn ọmọ Ọlọ́run tó lọ́rọ̀ wà nígbà ayé àwọn àpọ́stélì títí dé ìsìn náà, ní àwọn ọmọ Ọlọ́run tí wọ́n ní ọ̀rọ̀ òtítọ́, tí ìsàlẹ̀ ọ̀rọ̀ tí wọ́n lẹ́gbin. Sẹ́ẹ̀rí ọ̀rọ̀ tọmọ Ọlọ́run kì í sàlẹ̀ rẹ̀ yìí lẹ́gbin. Náà bá ti ní ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbin, ọdẹ iṣu nìyẹn wà kó sí lọ́dọ̀ àwọn ọmọ Ọlọ́run. Ìsàlẹ̀ ọ̀rọ̀ ọmọ Ọlọ́run kankan ò lẹ́gbin. Tẹ́ ẹ bá rọ ọmọ Ọlọ́run tó ní ìsàlẹ̀ ọ̀rọ̀ òun lẹ́gbin, kì í ṣe ọmọ Ọlọ́run ó ti ṣẹ́gbàgbọ́ kó tó dọlọ́rọ̀. Bẹ́ẹ̀ ni Olúwa wá ní pé àwọn tó ní ọrọ̀ ní tí Jésù sọ pé ìjọba ọ̀run fi lè nira fún wọn rè, ẹ̀mí mímọ́ sọnù Pọ́ọ̀lù yìí pé kí wọ́n má gbéraga, kí wọ́n má gbẹ́kẹ̀lé ọrọ̀ àìdánilójú, kó má jẹ́ pé àwọn dúkìá tí wọ́n ní láyé káàkiri ayé ní ó wá máa mú kí wọ́n gapá. Irọ́,
ó ní kí wọ́n mọ Olúwa wípé Ọlọ́run ló fún wa lóhun gbogbo ká lè gbádùn. Ọlọ́run fún wa lọ́rọ̀ ká lè gbádùn ni. Ṣé rí Olódùmarè ò fẹ́ nira fún wa. Kì í sọ̀run nìkan lọ́lọ́run ti fẹ́ ká nítura nínú ayé yìí tí Jésù fi mú jọbọ ọ̀run wá nìyẹn. Jésù fẹ́ kó rọ̀ wá lọ́rùn. Ó fẹ́ kí ká nífọ̀kànbalẹ̀ ká níhun ṣe rere nínú ayé yìí ni. Tá a bá wá ní ká wá máa pèsè fún àwọn aláìní, ká máa pín nínú ọrọ̀ wa fún àwọn èèyàn gbogbo. Kẹ́ ẹ wò pé Ọlọ́run máa ti mí lóore, kí ni mo lè ṣe fún àwọn èèyàn mi, kí mo lè ṣe fún àwọn èèyàn tí wọn ò rọ́wọ́ họrí, kí mo lè ṣe fún àwọn èèyàn tí wọn ò là tí wọn ò lu, kí mo lè ṣe fún àdúgbò tí mò ń gbé, kí ni mo lè ṣe fún ìlú tá a ti bí mi, kí mo lè ṣe fún orílẹ̀-èdè mi. Ntí Olúwa ń retí lọ́wọ́ wa nìyẹn. Tá a bá ti ń ṣe bẹ́ẹ̀, Jésù wá sọ báyìí pé ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ yín kó mọ́lẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ láàárín èèyàn kí wọ́n lè máa yin bàbá yín tí bẹ lọ́run lógo. Mátíù 5:14 sí 16 nìyẹn. Pé ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ yín kó mọ́lẹ̀ sí ẹ. Pé ọ̀nà wo là ń gbà tàn mọ́lẹ̀? Owó tá a ní ká fi ṣàánú, ká fi ra àwọn èèyàn lọ́wọ́. Kì í ṣe pé ká ti dọlọ́lá, a ti wà nípò gidi, a tún fẹ́ káràlú ọmọ wá ṣàjọyọ̀ ọjọ́ ìbí fún wa, ká fẹ́ fowó wọn tó fi dẹ́mọ lára wọn. Irọ́. Jésù ò fẹ́ káwọn lọ́rọ̀ tí ẹ ò ṣe bẹ́ẹ̀. Tó o bá jẹ́ ọlọ́rọ̀ kì í ṣe ọjọ́ ìbí ẹ ni wàá ṣẹ̀ṣẹ̀ wá lọ lé àwọn ọmọ aláìníyá àwọn aláìní bàbá lọ́wọ́ àlọ́ra wíṣíà fún wọn. Irọ́. Gbogbo ọjọ́ ayé ẹ̀ wàá máa fi ṣe rere. Kì í sì ṣe ń tọ́wọ́ tó ń ṣe kọ́wọ́ sí máma. Irọ́. Wàá ṣe o lè gbé ìlú àti fọ́ngán kí àwọn kámẹ́rà ò tẹ̀lé ẹ pé n tá à ń ṣe fún community rèé. Bẹ́ẹ̀ ni ọ̀nà tí a fẹ́ kí ọ̀nà tí Olúwa ń gbà kí ká ná owó wa ní ọ̀nà tí yóò fi mú ọlá àti iyì àti ọrọ̀ wá fún àtògo wá fún Ọlọ́run wa nìyẹn. Lórúkọ Jésù Kristi yóò dára fún wa. Ìbéèrè mìíràn ni wípé kí ni Bíbélì sọ nípa gbèsè àti àwọn ojúṣe ètò ìnáwó? Kí ni Bíbélì sọ nípa gbèsè àti ojúṣe ìnáwó? Àkọ́kọ́ ni pé ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ má jẹ gbèsè. Àwọn kan gbàgbọ́ wípé ẹni tí ó bá jẹ gbèsè kò lè dá nǹkan rí ṣe. Bíbélì ò sọ bẹ́ẹ̀. Ìrònú àwọn èèyàn nínú ara ni. Tẹ́ ẹ bá wá gbà bẹ́ẹ̀, tó bá jẹ́ pé yẹn ni ìrònú ọkàn yín, bẹ́ẹ̀ yín ti rò yẹn yóò rí fún yín o. Ẹlòmíì ò gbà pé òun lè kọ́lé, kò gbà pé òun lè ralẹ̀ láì yáwó. Torí kí lẹ́lòmíì fi ń ṣe cooperative. Ọmọ Ọlọ́run yìí ṣe cooperative. Ẹ má sì bínú lórí ìyẹn o. Ẹ má sọ òkúta lórí ẹ o. Alájẹsẹ́kù ebi ká lè bá àròwó yá náà ni. Credit card ọmọ Ọlọ́run kò ní í jẹ gbèsè. Ìwé mímọ́ pé ajígbèsè ni ẹrú ẹni tó jẹ ní gbèsè. Sáàmù 37:21 ó ní èèyàn burúkú yá kó san padà. Májẹ̀mú táwọn ọmọ Ọlọ́run ni pé wọ́n máa yá lọ́wọ́ wa, àwa ò ní tọrọ. Èmi ọmọ gbàgbọ́ tiẹ̀ o, ìgbàgbọ́ tèmi mo ń sọ fún ẹ̀yàn o, mo dẹ̀ rí inú ọ̀rọ̀ Ọlọ́run. Olúwa ní pé téèyàn bá yá lọ́wọ́ mi kí n má mójú nù kúrò fún, èmi ò gbọ́dọ̀ yáwó. Bẹ́ẹ̀ ni ọmọ Ọlọ́run ò lè yáwó. Ọlọ́run ò fẹ́ ká jẹ gbèsè. Tó bá wá di kànáńgídá tó bá wá yáwó dá padà, san gbèsè. Ẹ̀yin tẹ́ ẹ jẹ gbèsè, okùn gbèsè ó tú lọ́rùn yín o. Ọlọ́run yóò yọ ní Ọlọ́run yọ ní àwọn kan ti wà tó pé wọ́n ti tẹra wọn sínú ọ̀gbun gbèsè. Wọ́n ti wà lẹ́nu gbèsè ní ìṣe ó ti lé lógún ọdún, ti lé lọ́gbọ̀n ọdún, wọ́n kàn fi kan yí kan dẹ́ bá bilérè aláǹtí kò ṣe nímọ̀ tí. Ọlọ́run ò fẹ́ ká jẹ gbèsè. A sì lè gbé ayé láì jẹ gbèsè. Yóò rí fún wa gẹ́gẹ́ bí ìgbàgbọ́ wa. Tí ìwọ bá gbàgbọ́ pé o ò lè ṣe rere láì jẹ gbèsè, ìgbàgbọ́ ẹnìyẹn bẹ́ẹ̀ ni ó máa rí fún ẹ. Àwa kan dẹ̀ gbàgbọ́ pé àwa lè ṣe rere láì jẹ gbèsè. Bẹ́ẹ̀ ni ó ti ṣe Olúwa, àwọn èèyàn máa yáwó ní ṣe Olúwa, máa yáwó tẹ pósítà, máa yáwó lọ dá ṣọ́ọ̀ṣì ilẹ̀. Jákujàku ni. Ọlọ́run ò fẹ́ ká jẹ gbèsè. Ọlọ́run ò fẹ́ ká jẹ gbèsè. Ojúṣe wa pẹ̀lú owó ò ní pé à ń ṣiṣẹ́ àkọ́kọ́, kì í ṣe pé ká lè bá jẹun gan. Ọlọ́run ó bọ̀ wá
bá a ṣiṣẹ́ á jẹun kẹ́nìkan wá sọ pé mi ò ní ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni tó ọba ṣe ò lẹ́tọ̀ọ́ sóúnjẹ ṣùgbọ́n iṣẹ́ tá à ń ti kọ́ là ń jẹ Ọlọ́run ti pèsè ń tá a jẹ àti ń tá a jẹ ká tó dé ojúṣe wa wá ni pé owó tó bá dọ́wọ́ wa Ọlọ́run ló ní owó tó bá dọ́wọ́ wa àwọn aláìní láyìíká wa a gbọ́dọ̀ ṣètọ́jú wọn owó tọ́lọ́run fún a gbọ́dọ̀ fi ṣe rere ni a gbọ́dọ̀ lo mámónì àìṣòótọ́ láti wá ọ̀rẹ́ fúnra wa ní ayérayé Lúùkù orí 16 ẹsẹ̀ 9 ni Jésù ti sọ bẹ́ẹ̀ mámónì ntí Jésù pè ní mámónì ní owó pé ẹ lò ó kẹ́ ẹ fi wá ọ̀rẹ́ fún ara yín bó mo ti fẹ́ wá ọ̀rẹ́ fún mi tí n bá lówó tí n bá fi ṣèyàn lórí ẹni tí n bá fowó mi ṣe lóore kò ní ṣépè fún mi tó bá dẹ̀ wá ṣépè fún mi ẹni bá fi bí san oore Bíbélì pé ibi ò ní tán nù ilé ẹ̀ ṣùgbọ́n tí n bá ṣe ẹ́ lóore ó fẹ́ràn mi èmi náà fẹ́ràn rẹ àjọṣepọ̀ dé nìyẹn n tí n bá ní màá fún ẹ Jésù mo ní màá dẹ̀ fún ẹ èmi àti àtúnpàdé lọ́jọ́ Jésù a sì tún máa ṣèjọba àtijọ́ máa gbádùn nínú ìjọba Kristi ní ayérayé. Ìbéèrè mìíràn ni wípé kí ni Bíbélì sọ nípa béèyàn ṣe mọ iṣẹ́ tí Ọlọ́run ti ṣètò fún ni láti ṣe yẹni pé kí ni báwo ṣe fẹ́ mọ iṣẹ́ tí Ọlọ́run yàn láàyò fún mi ọ̀nà mẹ́ta ni. Àkọ́kọ́ ni pé bí ara ẹ léèrè pé kí ni nǹkan tí mo fẹ́ nínú mi lọ́hùn láti máa ṣe. Ẹ mọ̀ pé èèyàn ni wá ẹ̀mí ni wá tó ń gbé nínú ara. Ara kọ́ ló ní ẹ̀mí wa ló nínú ara yìí. Tára yìí ò bá sí mọ́ ẹni wọ́n sọ pé èèyàn kú. Ṣùgbọ́n èèyàn náà wá kì í kú. A máa ń bọ́ àgọ́ ara sílẹ̀ ni. Èmi sẹ́rí bí àgọ́ ara ẹ̀ ṣe ó dàbí aṣọ tí mo wọ̀ yìí. Èmi ni mo wọ̀ aṣọ yìí. Aṣọ yìí kọ́ ló wọ̀ mí. Mo lè bọ́ọ̀lẹ̀ nígbàkigbà. Ṣé wá rí nínú mi lọ́hùn ìyẹn ni pé nínú mi lọ́hùn ni ẹni tèmi jẹ́ gbé kì í ṣe nínú ara tí mo sọ débẹ̀ ni pé ara yìí ó dàbí aṣọ tá a wọ̀ ẹni tó wọ aṣọ ní ẹ̀mí ni wá kì í kú aníbẹ̀rẹ̀ ni àlópin ikú kọ́ ló pin èèyàn ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ má jẹ́ kí yẹn ó dàrú fún yín ikú ò kì í sòpin èèyàn ẹ̀mí èèyàn sì tún wà lẹ́yìn ikú ìbọ́ àgọ́ ara sílẹ̀ la pè ní ikú nínú ọkàn ẹ̀mí ẹ lọ́hùn kí ló wù ẹ́ ṣe àkọ́kọ́ nìyẹn. Ìkejì àwọn àbùdá àwọn ẹ̀bùn wo ló ní tí wọn náà rí tó ń farahàn ní ara ẹ̀ sórí tó wù ẹ́ ṣe nínú lọ́hùn àwọn láwọn ẹ̀bùn yẹn tó o bá ṣe tó wù ẹ́ nínú lọ́hùn tó ń ṣe tó o máa ṣe tán pè ní ẹ̀bùn tálẹ́ǹtì ó ní nǹkan tó o kọ́ tó o sì máa ṣe tó jẹ́ pé nítorí wàá mọ̀ sí ẹ̀ tó bá wá lọ kẹ́kọ̀ọ́ sí nípa ẹ̀ wàá wá máa pa géèrè ju àwọn tí wọ́n ní nínú tí wọ́n ò lábùdá rẹ̀ ṣùgbọ́n tí wọ́n kọ́ lọ. Kẹta wá ni pé báwo mo sì lè mọ̀ béèrè lọ́wọ́ Ọlọ́run. Olúwa ìwọ ló rán mi wá sáyé. Ọ̀rọ̀ rẹ sọ pé onírẹ̀lẹ̀ Psalm orí 25 ẹsẹ̀ 9 ó ní onírẹ̀lẹ̀ ni ìwọ ó kọ́ lé ọ̀nà rẹ̀. Psalm yẹn náà orí 32 ẹsẹ̀ 8 ó ní òun ó kọ́ ní ọ̀nà tí ó rìn yóò máa fi ojú ẹ̀ tọ́ ẹ̀. Bàbá wa sọ fún mi iṣẹ́ tó fẹ́ kí n ṣe tí màá fi jẹ́ èèyàn láyé torí pé iṣẹ́ tí Ọlọ́run rán wa wáyé wá ṣe ni la fi máa jẹ́ èèyàn láwùjọ àwọn ènìyàn ńlá àfi ní ṣe é fọwọ́rọ́ sẹ́yìn láwùjọ àwọn ọmọ adarí wọn. Tó o bá wá béèrè lọ́wọ́ Ọlọ́run yóò fọ̀nà ẹ̀ á sọ fún ẹ Ọlọ́run á bá ẹ sọ̀rọ̀ lọ́nà tí ó gbà yẹ. Ọ̀nà mẹ́ta nìyẹn. Àkọ́kọ́ ni pé kí ló wù ẹ́ ṣe nínú ẹ̀mí ẹ lọ kí ni ẹni inú ẹ fẹ́ ṣe. Ìkejì kí ni àwọn nǹkan tó ní àbùdá tó ní ẹ̀bùn àti máa ṣe tó jẹ́ pé kódà wọ́n máa fún ẹ lówó
ọkàn ẹ balẹ̀ wà á láyọ̀ ìmúṣẹ tí kò bá tún wá jẹ́ ìkẹta wá ni pé kó o béèrè lọ́wọ́ Olúwa gangan. Ọlọ́run máa ń tọ́ àwọn ọmọ ẹ̀ pé báyìí ni kó o ṣe rìn, báyìí ni kó o ṣe, kódà pẹ̀lú pé o mọ tó wù ẹ́ sí nínú, o ní ẹ̀bùn, o sì tó nílò ìtọ́ni Ọlọ́run kó o lè já gbangba lọ́nà tí wàá fi lè pegedé tí ọ̀rọ̀ rẹ yóò sì fi dayọ̀, tí wàá fi di ẹni tí àwọn èèyàn máa kà sí ẹni pàtàkì láwùjọ. Lórúkọ Jésù tí yóò dára fún wa. Ìbéèrè mìíràn ni wípé kí ni Bíbélì sọ nípa iṣẹ́ ṣíṣe àti ìgbé ayé bò láti ṣe fẹ́ ṣe jẹ́ pé iṣẹ́ ṣíṣe kò ní gbẹ̀mí lẹ́nu èèyàn. Ìbéèrè yìí sì dá. A wà ní àkókò tó jẹ́ pé àwọn kan ò fẹ́ ṣe, àwọn kan sì fẹ́ ṣiṣẹ́ àṣekúdórógbó. Àwọn ìpín méjì tó lòdì ni. Kéèyàn ò jí lówùúrọ̀ kọ́mọ fẹ́ ṣe, kọ́mọkùnrin ò jí kọ́ máa lọ dìkiri, kọ́mọkiri ò jí kọ́ máa lọ ṣọ́ọ̀bù onítẹ́tẹ́ àbí kọ́ lọ máa mú kú mu máa rìn nìkú ni àmọ́ máa ṣiṣẹ́ kú ṣe kiri. Àwọn kan wà bẹ́ẹ̀. Wọ́n pa kárí ayé ni o, kì í ṣe lórílẹ̀‐èdè wa nìkan. Kárí ayé ni o. Nílùú èbó náà àwọn kan wà tí wọ́n fẹ́ ṣe. Àwọn kan wà wọ́n fẹ́ ṣiṣẹ́ yẹn, wọ́n fẹ́ ṣe kú ni. Iṣẹ́ a gbọ́dọ̀ ṣe. A gbọ́dọ̀ jẹ́ ní tí ó ṣiṣẹ́, ṣùgbọ́n a gbọ́dọ̀ ṣiṣẹ́. Iṣẹ́ yẹn dẹ̀rẹ́ a gbọ́dọ̀ ṣe lọ́nà tá a ṣe mẹ́lẹ́ nígbà èèyàn lè ṣiṣẹ́ kó máa ṣe mẹ́lẹ́. Ṣùgbọ́n tá a bá ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ìgbékalẹ̀ Bíbélì, ọjọ́ 6 náà ni a fi ṣiṣẹ́, ká fọjọ́ kan sinmi. A gbọ́dọ̀ sinmi. Iṣẹ́ ṣíṣe tún wá ní í ṣe pẹ̀lú pé tí a bá ń ṣiṣẹ́ tá a ní àwọn ọmọ tá à ń tọ́jú. Ìwé mímọ́ sọ nínú ìwé orin Dáfídì orin 127 pé asán ni kéèyàn ó jí ní kùtùkùtù kó wá wọlé ní òru jèjìn ní àjìn látàrí iṣẹ́ ṣíṣe o. Ó ní Ọlọ́run wa a máa fi oore fún àwọn àyànfẹ́ rẹ̀ lójú oorun. Ẹni bá fẹ́ tọ́ ọmọ tó fẹ́ wo ọmọ yè ẹ wo iṣẹ́ o. Bẹ́ẹ̀ ni o. Mo fi láìka àwọn ìlú kan, àwọn orílẹ̀-èdè tí wọ́n ti ń ṣiṣẹ́ tí wọ́n sì ní ètò lọ́dọ̀ àwọn ìlú èbó yẹn tí tọkọtìyàwó bá wà ńbẹ̀ tí wọ́n ní ọmọ, wọ́n ń retí wípé ẹ̀yin méjèèjì ò lè kú òlé. Ẹnìkan gbọ́dọ̀ dún létí ọmọ. Bó ti yẹ kó rí nìyẹn. Bá a bá ti tọkọtìyàwó wa tí ọmọ bá ti wà àárín wa, ìbànújẹ́ tá a ní níran yìí ni wípé a lè fi owó, a lè fọmọ wa sọ́wọ́ ọmọ ọ̀dọ̀ kó bá wa tọ́jú, ṣùgbọ́n a lè gbowó wa fọmọ ọ̀dọ̀ kó bá wa tọ́jú. Ìyẹn ló sì fi hàn pé owó lọ́pọ̀lọpọ̀ wa ń bọ̀. Tẹ́ ẹ bá ń kọrin ṣọ́ọ̀ṣì, bàbá ìwọ la ó máa sìn, tẹ́ ẹ fi gíláàsì sójú tẹ́ ẹ tún díjú nínú abẹ́ gíláàsì. Bàbá ìwọ ni wọ́n máa bọ̀, ìwọ tó fẹ́ wa la ó máa sìn. Èṣù gan mọ̀ pé bàbá yín kọ́ lẹ̀ ń bọ̀, Ọlọ́run kọ́ lẹ̀ ń bọ̀, ó mọ̀ pé owó ni o, mọ̀ pé owó ni o, mọ̀ pé owó ni o. Ìwọ tó ń kọ́ bàbá ìwọ la máa sìn, ọmọ rẹ ò sí ń ṣọ́ọ̀ṣì o, ọmọ rẹ wà nílé pẹ̀lú ọmọ ọ̀dọ́ o. Ó láwọn ọmọ yẹn ń sùn lọ́wọ́, kó bá mi wò wọ́n ṣùgbọ́n bá mi wò wọ́n, ṣùgbọ́n ẹ lè fowó yín ti ọmọ ọ̀dọ́ o. In tó wà bẹ́ẹ̀ nìyẹn o. Ọmọ gbogbo yín lẹ máa sọ pé ọmọ wúwo jowó lọ, ṣùgbọ́n irọ́ lọ́pọ̀lọpọ̀ yín ń pa. Owó múmú láyà yín ju ọmọ yín lọ. Ìlú yìí ni àwọn ọmọbìnrin tí wọ́n ń bímọ ní ìsìn yóò gbé ọmọ lórí ọ̀kadà bá ń gbé lọ sùkú, kò rí ọlọ́kadà yìí rí. Wọ́n bá gbé ọmọ yẹn lọ́kọ̀ọ̀kan, Ọlọ́run ní wọ́n máa wèrè, ṣùgbọ́n aláàánú lọ́lọ́run. Ọlọ́kadà ó gbé lọ yóò sì gbé bọ̀ náà ni. Ìyẹn ló fi hàn wípé ọ̀pọ̀lọpọ̀ wa owó là ń sìn nínú iṣẹ́ tá à ń ṣe, kì í sọ lọ. Tá a bá dẹ̀ ń ṣiṣẹ́ Ọlọ́run yẹ ká sìn, kì í yẹ kó ayẹ ká sowó. Owó yẹ kó dọ̀gá wa. Ẹlòmíì owó tí ó ká yẹn kò kówó tó fẹ́ ká yẹn ni. A ṣiṣẹ́ látago 6 ìdájí ni, bí dẹ̀ máa wọlé ní aago 12 òru. Aago 12 òru. Ó lè jẹ́ ìyálé ilé, ó lè jẹ́ baálé ilé.
àwọn ọmọ yẹn kò mọ̀ bí wọ́n ṣe jí, kò mọ̀ bí wọ́n ṣe lọ sùkú, kò ráàyè. Kí ló dé tọ́mọ ò ṣe ní dídàgbà kó máa yìnbọn káàkiri? Lórúkọ Jésù Kristi yóò dára fún wa. Ìbéèrè mìíràn ni pé báwo mo ṣe lè wo ọmọ ní ọ̀nà tí yóò tẹ́ Ọlọ́run lọ́rùn? Kí ni Bíbélì sọ lórí bí a ti ṣe wo ọmọ tí yóò sì tẹ́ Ọlọ́run lọ́rùn? Gẹ́gẹ́ bí a ti kà nínú ìwé mímọ́ pé ọmọ ní ìní Olúwa. Gbogbo àwa tá a rà àánú gbà. Àánú Ọlọ́run ní fún yàn lọ́mọ o, kì í ṣe pé yàn máa ń ṣe o. Ẹ̀yin tẹ́ ẹ̀ tí ìrọ́mọ bí ẹ máa rò pé àwọn tó bímọ yẹn wọ́n sàn jù yín lọ o. Ó ṣeé ṣe kẹ́ ẹ sàn jà àwọn tó lọ́mọ lọ o. Ó ṣeé ṣe o. Àánú ló ń bí ọmọ o. Tọkọtìyàwó, àánú Ọlọ́run ní sọ tọkọtìyàwó di òbí. Bẹ́ẹ̀ ni Jákọ́bù mọ̀ nígbà tí Ísọ̀ béèrè pé àwọn wo lè ó ní àwọn ọmọ tọ́lọ́run fàánú fọ́mọ fún ìránṣẹ́ rẹ̀ ni. Ọlọ́run ní fi àánú ni o. Ọlọ́run ní fún mi lọ́mọ. Ọmọ ní ìní Olúwa. Ọlọ́run ló lọ́mọ. Òye yẹn gbọ́dọ̀ yé wa. Bàbá wa wo ọmọ tí ó yè bọ́lọ́run ṣe fẹ́ ká wo ọmọ ni a ṣe wò wọ́n. Bẹ́ẹ̀ ni Ọlọ́run tí ó ní bí ọfà ti rí lọ́wọ́ alágbára bẹ́ẹ̀ làwọn ọmọ èwèrè yẹn ni pé tá a bá tọ́ ọmọ lọ́nà tí ó wu Ọlọ́run, ọmọ yẹn á di ọfà lọ́wọ́ Ọlọ́run. Bó la ti ń sọ ọmọ di ọfà? Ṣé rí ọfà jẹ́ ohun èròjà tí alágbára máa ń gbẹ́kẹ̀lé tó fi ń lọ sójú ogun. Ológun lolúwa, Ọlọ́run tó jẹ́ bàbá wa ológun ni. Àwọn ọmọ tó sì rán sí inú ilé wa yẹn, àwọn ọmọ Ọlọ́run, ó fẹ́ fi wọ́n dára, kò fẹ́ fi wọ́n dáràn. Èṣù ló máa mú kọ́ ọmọ dáràn. Àrà lọ́lọ́run máa ń dá ní ọmọ kọ̀ọ̀kan. Ṣé ẹ wá rí kọ́mọ tó dé lulú àti fàrà tí ó dà sínú ẹ̀? Àrà tọ́mọ yẹn ó dà láyé bàbá ti fi sínú ọmọ yẹn. Àrà yẹn ó ní ẹ máa pè jáde. Tẹ́ ẹ bá pè jáde, ẹ kọ́kọ́ jẹ́ kí ọmọ yìí kó mọ Ọlọ́run. Ṣé ẹ rí ká lọ ṣọ́ọ̀ṣì? Èmi ò ní ẹ má lọ ṣọ́ọ̀ṣì o. Ká lọ ṣọ́ọ̀ṣì kára àdúrà sílé. Gbàgán a fẹ́ gbàdúrà àárọ̀. Gbàgán a fẹ́ gbàdúrà alẹ́. Èmi ò ní ẹ má ra àdúrà lé o, ṣùgbọ́n kò ní túmọ̀. Kò ní túmọ̀. Tẹ́ bá lé ẹ̀mí mímọ́ ló ní kẹ́ ẹ má ra. Mo gbà tí yín o. Mo gbà tí yín o. Ago àdúrà kò sínú Bíbélì o. Sẹ́rí ẹ lè máa ṣe àwọn pẹpẹ fúrú ẹ̀sìn yẹn kọ́mọ yín ọmọ àmọ́ Ọlọ́run. Báwo lọmọ wa ó ṣe mọ Ọlọ́run? Torí níta kọ́kọ́ gbọ́dọ̀ ṣe nìyẹn. Ọlọ́run tó lọ́mọ yìí, ọmọ yìí gbọ́dọ̀ mọ̀. Àkọ́kọ́ ni pé ẹ mú ọmọ yẹn wá sọ́dọ̀ Olúwa. Jésù pé ẹ jẹ́ kí ọmọdé kó wá sí ọ̀dọ̀ mi. Ẹ má wàá sí, kì í ṣe ká mú wọn lọ ṣọ́ọ̀ṣì ni pé wọ́n wá sí ọ̀dọ̀ Jésù. Ó ṣe ti kẹ́ ẹ mọ́ ọmọ lọ ṣọ́ọ̀ṣì kó jẹ́ pé inú ṣọ́ọ̀ṣì yẹn gan láàrin àwọn ọmọ yòókù ni yóò ti kọ́ bí wọ́n ti ń wo pornography, ni yóò ti kọ́ bí wọ́n ṣe ń ṣèṣekúṣe wùwàkiwà. Mímú ọmọ wá sọ́dọ̀ Kristi ni pé ẹ wàásù ìrere Kristi fún. Ẹ wàásù ìrere ìgbàlà fún tí ẹ béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣé òun náà yóò ronúpìwàdà kó gba Jésù Kristi ní ọmọ bíbí Ọlọ́run kan ṣoṣo, kó gbà á ní olùgbàlà ọkàn rẹ̀ àtolúwa ayé ẹ̀. Tọmọ yẹn náà bá gbàgbọ́, ọkàn la fi gbàgbọ́, ẹnu la fi jẹ́wọ́ sí gbàlà. Nígbà tó bá gbàgbọ́ lọ́kàn rẹ̀ tó jẹ́wọ́, ìgbà yẹn ẹ gbàdúrà fún. Á pe Kristi wọnú ẹ̀, ó dọmọ Ọlọ́run nìyẹn. Gbà lọ́mọ yẹn wá sọ́dọ̀ Kristi. Tó bá wá ti wá sọ́dọ̀ Kristi, báwo ni a ṣe tọ́ ọmọ yìí tí kò tán síbẹ̀? Àwa la fi ìgbé ayé wa hàn fún ọmọ yìí, fún Ọlọ́run hàn nínú àdúrà, nínú ẹ̀kọ́, nínú ìgbé ayé. A lè gbàdúrà ká má ní ìgbé ayé Ọlọ́run. A lè máa ka Bíbélì lójú ọmọ ní ká má ní ìgbé ayé Ọlọ́run. Bó lọ́mọ yẹn ṣe máa mọ̀ pé Ọlọ́run bàbá mi Ọlọ́run òtítọ́ ni nígbà tí bàbá rẹ̀ tí wọ́n bá ní ṣòro tàbí ọmọ yẹn gangan fẹ́ nǹkan tí bàbá rẹ̀ ní pé já gbàdúrà ní tó béèrè mi ò ní ṣùgbọ́n já béèrè lọ́wọ́ Ọlọ́run. Wọ́n sì gbàdúrà, ọmọ sì rí ìdáhùn àdúrà, ọmọ àgbàdúrà lánàá sórí nítorúwá ṣe báyìí. Kí bàbá yìí máa fi hàn pé a máa ń tẹ̀lé Olúwa ni o,
a máa ń bẹ̀rù Olúwa ni o, a kì í purọ́ o, a kì í jalè o, a kì í gbéraga o, a kì í ṣèkà o, a kì í ṣe bí o, a gbọ́dọ̀ fẹ́ràn Ọlọ́run o, a gbọ́dọ̀ fẹ́ràn ọmọnìkejì wa o, gbogbo èèyàn la gbọ́dọ̀ fẹ́ràn o, ẹni yẹn gba Jésù kò gba Jésù gbọ́dọ̀ fẹ́ràn rẹ o. Ó gbọ́dọ̀ fẹ́ràn rẹ o, gbọ́dọ̀ fẹ́ràn gbogbo èèyàn o. Tá a sì ń sọ fún, tá a sì ń jẹ́ kó rí. Ìwé Òwe orí 22 ẹsẹ̀ 6 wà ní ẹ tọ́ ọmọ ní ọ̀nà tí ó tọ́, tó bá dàgbà kò ní kó ń bẹ. Tí mo fẹ́ kẹ́ rí mbẹ̀ ni pé tí Bíbélì ń pé kẹ́ ẹ tọ́ ọmọ ní ọ̀nà tí ó tọ́, ẹ̀yin tí ẹ kì í bá wo Bíbélì jinlẹ̀ ó ṣe sí kẹ́ máa mọ̀ kì í kàn sí pẹ́ sọ fọ́mọ pé má tẹ̀lé Jésù. Ọmọ yẹn ó ní súrà tọ́lọ́run ti fi sí inú, ó ní àwọn àbùdá tọ́lọ́run fi sí. Olúwa fẹ́ kẹ́ ẹ wo ọmọ yẹn ní ìbámu pẹ̀lú súrà tó fi sínú ayé ẹ̀. Ọlọ́run fẹ́ ká lu ọmọ yẹn pé tọ́mọ yẹn bá jẹ́ pé iṣẹ́ orin ni ó ṣe láyé, ẹ nílò kí kó gbọ́ orin ní tí ó fi máa kọ orin. Tọ́mọ yẹn bá máa jẹ́ agbábọ́ọ̀lù kò nílò kó rí bọ́ọ̀lù rí tẹ́tí tí ó máa wá tí ó fi ṣe bọ́ọ̀lù tí ó gbà. Tọ́mọ yẹn bá máa jẹ́ dókítà àti kékeré ní ìwé Òwe orí 20 ẹsẹ̀ 11 àti ẹsẹ̀ 12 ó sọ wípé bóyá ẹsẹ̀ 11 ó ní mọ ìṣe ọmọ rẹ. Ìyẹn ni pé ìwọ ẹ̀yin òbí láti kékeré ẹ lẹ́ẹ̀ máa wò pé kí lọ́mọ yẹn ń ṣe, ẹ máa wò, ẹ máa bí léèrè pé kí lọ́mọ yẹn fẹ́ ṣe, kí ni nǹkan tó fẹ́, ẹ farabalẹ̀. Ọmọ tó wà nílé, ọmọ yẹn rí lámúróbótó, tẹ́ bàbá sọ̀rọ̀ ẹ̀yin lẹ́ lọ bá nílẹ̀ tàbí kẹ́ gbé mọ́ra kẹ́ wá ní kó ṣe, tàbí kẹ́ máa wo sàkún ẹ̀ torí bó ti ń lọ bó ti ń bọ̀ ní tó fẹ́ jẹ́ láyé a máa ṣàfihàn. Tẹ́ bá ti wá rí níbi ìyẹn pé ẹ tọ́ ọmọ yẹn lọ́nà yẹn, tó bá ti dàgbà kò ní kó nù ẹ̀. Irú èmi tí mò ń sọ̀rọ̀ lọ́yìn ká nípa àwọn bàbá tó bí mi àti ìyá tó bí mi ká ló mọ Ọlọ́run ni wọ́n bíi Sámúẹ́lì. Ká láti kékeré náà ti sọ mí sídìí iṣẹ́ Olúwa, mi ò ní nírìírí ìrìn àjò nú ẹsẹ̀. Ní tí wọ́n sọ nìyẹn. Pé ntọ́lọ́run fẹ́ fẹ́ ọmọ yìí ṣe, súrà yẹn ti wà náà ṣùgbọ́n ìyá Sámúẹ́lì ti mọ̀, ó ti sọ pé ọmọ yìí o, Olúwa fún mi lọ́mọ yìí o, iṣẹ́ rẹ ni ó ṣe, ọmọ tí wàá fún mi o, ọmọ tí wọ́n Ọlọ́run yóò lò ní o. Ọlọ́run sì mú Sámúẹ́lì wá láti bí ọmọ ọdún 3 ló lọ fọmọ yẹn fún Olúwa, lọ fi sílé Élì. Níbi tó wà yẹn náà ni láti kékeré yẹn lọ́lọ́run ti ń bá Sámúẹ́lì sọ̀rọ̀. Tọ́lọ́run bá ní pé iṣẹ́ Olúwa lọ́mọ yín ó ṣe, ẹ má sọ pé dandan gbọ́dọ̀ jẹ́ dókítà. Tọ́lọ́run bá ní iṣẹ́ Olúwa lọ́mọ yín ó ṣe àbí iṣẹ́ tíṣà lọ́mọ yín ó ṣe, ẹ má sọ pé ẹnjìníà lẹ fẹ́ kó jẹ́. Iṣẹ́ tí Ọlọ́run fẹ́ kọ́ ọmọ yẹn ó ṣe ó ti wà nú ẹ̀. Ẹ̀yin ni kí ẹ tọ́ ọmọ yẹn ní ọ̀nà tí Ọlọ́run fẹ́ kó rìn. Ìbéèrè tó gbẹ̀yìn nínú ètò lónìí ó ní pé kí ni àwọn ìlànà tí a máa ní láti jẹ́ òbí, kí ni ìlànà Ọlọ́run fún jíjẹ́ òbí ṣíṣe abiyamọ. Ẹ jẹ́ tuntun sọ lẹ́ẹ̀kan sí pé ìlànà àkọ́kọ́ tẹ́ ẹ bá fẹ́ wo ọmọ yìí ó ní pé ntẹ́ ẹ fẹ́ kí ọmọ yín ó jẹ́ ìkẹyìn náà jẹ́. Bẹ́ẹ̀ ni omi là á tẹ̀ ká tó tẹ̀yàn rìn. Ntí ọmọdé bá ń rí ó yé ju ntí ẹ̀ ń fẹnu sọ fún lọ. Ntẹ́ ẹ bá sọ fún ọmọ yóò gbàgbé, ntọ́ bá rí yóò rántí, ntọ́ bá wá rí pé ẹ̀ ń ṣe tó ń gangan fúnra ẹ̀ orí yín òun náà wá ń ṣe láéláé kò lè gbàgbé. Ẹ jẹ́ tuntun sọ tí mò ń sọ rèé. Ntẹ́ ẹ fẹ́ kọ́ ọmọ yín ó jẹ́, ẹ bá fẹ́ jẹ́ kọ́ ọmọ yín ó Jésù, ẹ̀yin ọwọ́ yín ló wà. Ẹ̀yin ọmọ Ọlọ́run ni mò ń bá sọ̀rọ̀. Ẹ̀yin ọmọ Ọlọ́run ni mò ń bá sọ̀rọ̀. Tọkọtìyàwó ọmọ Ọlọ́run tọ́lọ́run jẹ́ fún yín. Tẹ́ ẹ bá fẹ́ kọ́ ọmọ yín ó jẹ́ alágàbàgebè, ọwọ́ yín ló wà. Tẹ́ ẹ bá fẹ́ kọ́ ọmọ yín jẹ́ ọmọ rere, ọwọ́ yín ló wà. Tẹ́ ẹ bá fẹ́ kọ́ ọmọ yín jẹ́ ọlọ̀tẹ̀, ọwọ́ yín ló wà. Tẹ́ ẹ bá fẹ́ kọ́ ọmọ yín jẹ́ aláàánú, ọwọ́ yín ló wà. Tẹ́ ẹ bá fẹ́ kọ́ ọmọ yín jẹ́ olóore, Ọlọ́run ọwọ́ yín ló wà. Tẹ́ ẹ bá fẹ́ kọ́ ọmọ yín jẹ́ alágbàwí ẹ̀dá, ọwọ́ yín ló wà. Ntẹ́ ẹ fẹ́ kọ́ jẹ́ yẹn ẹ̀yin lẹ́ẹ̀kọ̀ọ̀kọ́ jẹ́. Mo mọ̀ pé
gbogbo ọmọ Ọlọ́run ló fẹ́ kí àwọn ọmọ wọn kó jẹ́ ọmọ oníwà bí Ọlọ́run. Ẹni bá fẹ́ kọ́ ọmọ rẹ̀ ó jẹ́ oníwà bí Ọlọ́run ń fúnra ara ẹ̀ àtọkọ àtìyàwó ni wọ́n gbọ́dọ̀ jẹ́ oníwà bí Ọlọ́run. Kò ní jẹ́ nínú ọpọlọ, kò ní jẹ́ nínú ẹ̀kọ́ lásán, kò ní jẹ́ nínú ọ̀rọ̀ ẹnu, á jẹ́ nínú ìgbé ayé. Àkọ́kọ́ nìyẹn. Tẹ́ ẹ bá jẹ́ òbí tó máa ń gbàdúrà, tẹ́ ẹ máa ń mérí gbàdúrà, ọmọ yín ọ̀làjú ọmọ wò yín. Ẹ kàn rí pé òun náà wá bẹ̀rẹ̀ sí ní ṣe ń tẹ̀ ń ṣe, òun náà wá fẹ́ gbàdúrà, yọ ọmọ mérí ọmọ mérí. Àwọn kan sì wà tó yẹ pé àwọn èmérí gbàdúrà wọ́n máa ń tẹríba ni, wọ́n sì díjú, ọmọ yà máa díjú. Ntọ́mọ bá rí tí òbí ń ṣe ni ló máa ṣe. Tẹ́ni tọ́mọ yẹn bá wá ń ṣe yẹn ni ló máa wá mà, yẹn ni ló máa jẹ́ ìrírí ẹ̀. À ń sọ báwo ni, kí ni àwọn ìlànà tá a fi ń wo ọmọ yìí tí èèyàn fi ń jẹ́ ọmọ. Àkọ́kọ́ tí mo sọ fún yín ni wípé àwa òbí gbọ́dọ̀ mọ Ọlọ́run, a sì gbọ́dọ̀ mú ọmọ wá sí ọ̀dọ̀ Ọlọ́run. Ìkejì, a gbọ́dọ̀ ní tá a fẹ́ kọ́ ọmọ jẹ́, a gbọ́dọ̀ jẹ́ kọ́ ọmọ ó jẹ́. Ìkẹta, ìyẹn nìyẹn, tẹ́ bá fẹ́ kọ́ ọmọ jó níwà bí Ọlọ́run, ẹ̀yin lẹ máa gbégbé ayé yẹn níwájú ọmọ yẹn. Ìkẹta ni pé ẹ gbọ́dọ̀ tọ́ ọmọ yẹn ní ìlànà tí Ọlọ́run fẹ́ ká gbà tọ́ ọ. Ìkẹrin ni wípé a wà á kọ́ ọmọ ìkọ́ni, ẹ̀kọ́ ilé, ẹ̀kọ́ ìwé, ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Mẹ́tẹ̀ẹ̀ta yẹn ò jọra wọn. Ọ̀tọ̀ lẹ̀kọ́ ilé. Kí la máa ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ilé? Nínú ilé yín ó yẹ kẹ́ ẹ ní àṣà àti ìṣe. Ó ní yẹ kẹ́ ẹ ní bó ti ń sọ̀rọ̀. Ó yẹ kẹ́ ẹ ní èdè tí wọn kì í fọ̀ nínú ilé yín. Ó yẹ kó o ní aṣọ tí ẹ kì í wọ̀. Ẹ máa kọ́ ọmọ ní ẹ̀kọ́ ilé. Inú ẹ̀kọ́ ilé ni ìwà wíwù, kì í ṣe bẹ́ẹ̀ ṣe ń jẹun, bẹ́ẹ̀ tí ń ṣe àjọṣepọ̀, ìwà yín sí ọmọnìkejì, sí ara yín nínú ilé yẹn, ìwà yín sí àwọn aráàta. Ẹ kọ́ ọmọ yẹn bí lẹ́kọ̀ọ́ ilé. Ìkejì, ẹ̀kọ́ ìwé yóò lọ sílé ìwé, ẹ sì gbọ́dọ̀ jẹ́ kó ní ẹ̀kọ́ ìwé. Ìkẹta wá lẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Bí ọmọ Ọlọ́run, àṣà àti ìṣe wa kò yẹ kó tako ọ̀rọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni, inú ọ̀rọ̀ Ọlọ́run ní ìdílé Kristẹni kọ̀ọ̀kan ti ní àṣà àti ìṣe ní ìbámu pẹ̀lú ìran àti ìpè Ọlọ́run fún ìdílé yẹn. Ẹ kọ́ ọmọ, tẹ́ ẹ bá ti kọ́ ọmọ, ní tí ó bá yín kọ́ àtàwọn nǹkan tí ó bá yín kọ́ ọmọ wọn pọ̀ ń ta. Ìmíràn ni wípé ẹ wá yọ̀ǹda ọmọ yẹn fún Ọlọ́run. Sẹ́ríkẹ́ tó yọ̀ǹda ọmọ fún Ọlọ́run, ẹ gbọ́dọ̀ kọ́ àwọn ọmọkùnrin yín bí wọ́n ti ń jẹ́ ọmọkùnrin. Ẹ sì gbọ́dọ̀ kọ́ àwọn ọmọbìnrin yín bí èèyàn ti ń jẹ́ ọmọbìnrin tí ó jẹ́ aya tí ó sì jẹ́ ìyá. Ẹ sì gbọ́dọ̀ kọ́ àwọn ọmọkùnrin yín bí wọ́n ti ń jẹ́ ọmọkùnrin, bí ó ti jẹ́ ọkọ tí ó fi di bàbá, àti bí ó sì jẹ́ ọkùnrin láwùjọ. Ọ̀rọ̀ pọ̀ lórí ọ̀rọ̀ jíjẹ́ òbí, ṣùgbọ́n ìwọ̀nba tí mo sọ yìí, tí a bá tẹ̀lé ìlànà yẹn, kí a dé yọ̀ǹda ọmọ. Èyí tí máa sọ pé kẹ́ ẹ yọ̀ǹda ọmọ, nínú ọkàn láti máa ń yọ̀ǹda ọmọ. Kó gbà wípé wọ́n fún ẹ láwọn ọmọ yìí wò ní, ìwọ kọ́ ló ní wọn. Ibikíbi tọ́lọ́run bá fẹ́ kán gbé, tí wọ́n bá ń lọ bẹ̀, wà fọlọ́run ṣe wọn. Ẹnikẹ́ni tó kì wọ́n fà fẹ́, kì í ṣe pé wàá lọ́kàn pé lágbájá máa fọmọ mi fún, tí ò bá olówó ni mo fẹ́ fọmọ fún, tó lọ sí bá wa mi ò ní fọmọ fún. Ìwọ kọ́ ló lọ́mọ, ẹ yọ̀ǹda ọmọ. Tọ́mọ bá dé lọ́la tó ní ẹni báyìí lòun fẹ́, tí yín ni kẹ́ ẹ wò pé ṣé ọlọ́jọ́ ọ̀la, ṣé ìfẹ́ Ọlọ́run ni kẹ́ ẹ fún ní mọ̀ràn. Tẹ́ ẹ bá dẹ̀ pé ó fẹ́ mórí wọgbó ni, kẹ́ ẹ sọ fún pé ọmọ kò rí bẹ́ẹ̀. Tó bá ní ọmọ yín wá ní pé òun tiẹ̀ gbèlú tẹ́ wà mọ́, òun fẹ́ lọ òkè òkun ni, wọ́n sọ pé ayọ́rọ́ ò lè lọ òkè òkun. Ẹ máa yọ̀ǹda ọmọ ntí Ọlọ́run bá fẹ́ kí ọmọ yẹn ó ṣe, ní tó fẹ́ kó yà, tó fẹ́ kọ́ ọmọ yẹn ó jẹ́. Ayọ̀ ló yẹ kó jẹ́ fún àwa òbí pé àwọn ọmọ wa Ọlọ́run lè máa tọ́ wọn,
Ọlọ́run lè sọ fún ọmọ rẹ pé wọn ò fẹ́, ó lè jẹ́ pásítọ̀ k'Ọlọ́run ní pé iṣẹ́ ajínrere ló ń fẹ́ rán ọmọ rẹ. Bàbá Jeremáyà kì í ṣe wòlíì àlùfáà ni. Bó ti yẹ kó rí pé wọ́n bí Jeremáyà àlùfáà ló yẹ kó jẹ́, ṣùgbọ́n ṣẹ́ ìránṣẹ́ wòlíì lá fún bàbá rẹ̀ yọ̀ǹda ẹ̀. Bẹ́ẹ̀ ni tá à ń sọ ni ẹ gbọ́dọ̀ lè yọ̀ǹda ọmọ yín fún Ọlọ́run àti fún ẹnikẹ́ni tí Ọlọ́run bá fẹ́ kí wọ́n jọ bá ṣepọ̀ àti ibikíbi tí Ọlọ́run bá fẹ́ kí wọ́n lọ. Àdúrà mi ni pé bí Ọlọ́run ọba ràn ní lọ́wọ́, gbogbo wa ní k'Ọlọ́run jẹ́ kó yẹn yé pé bí Ọlọ́run ọba kọ́lé, àwọn tó ń kọ́ wọn sí lásán ni. Láìsí àtìlẹ́yìn Ọlọ́run, ẹ̀yin àyànfẹ́, kò ṣeé ṣe láti wo ọmọ yìí. Àwọn bàbá wa sì sọ nínú ọ̀rọ̀ tí wọ́n pé ẹni kòkó ẹ̀ bá yè lọ́mọ ńlọ, Ọlọ́run ní sì máa mú kí kòkó yè, Ọlọ́run ní máa mú kí ọmọ kọ̀ọ̀kan ya rere. Ṣùgbọ́n ọmọ ò lè ya rere láì jẹ́ pé àwa tá a jẹ́ òbí àtẹ̀yin tẹ́ ẹ jẹ́ òbí bá ṣe ojúṣe yín. Tẹ́ ẹ bá kùnà ní ojúṣe yín, kò sí t'Ọlọ́run fẹ́ ṣe sí o, kò sí t'Ọlọ́run fẹ́ ṣe sí o. Kẹ́ mọ́ dẹ̀ gbàgbé pé àwọn ọmọ tá a bí náà lọ́jọ́ ọ̀la wa, ẹni bá fẹ́ kọ́ dáa fún un lọ́jọ́ alẹ́ kó má fi ìgbà ìwé rẹ̀ àbí ìgbà ọ̀dọ́ rẹ̀ ọ̀sán ayé ẹ̀ kó má fi tàfàlà pẹ̀lú ọmọ. Ìkan tí mi ò fi kún ìlànà títọ́ ọmọ ní ìbáwí. Àgbà tí ọ̀kẹ́hùn sọ̀rọ̀ tó bá yá yọ kẹtàn sáré, ẹ máa bá ọmọ wí, Bíbélì sọ bẹ́ẹ̀. Àyà ọmọdé ni wèrè dì sí, ó ní pàṣán ìtọ́ni, kì í sì kú mọ́. Pàṣán ìtọ́ni, pàṣán ìtọ́ni ó yàtọ̀ sí kú mọ́ ìka. Kéèyàn máa fọ́ ọmọ ní kò gbé kọ́mi gbẹ̀n kọ́rùn ọ̀dẹ́ ìwọ ọmọ, ẹni bí lolúwa rẹ o. Kéèyàn lu ọmọ kí gbogbo ara ẹ̀ bẹ́jẹ̀, ní tí Bíbélì kọ́ wa kọ́ nìyẹn o. Ẹ̀yin tẹ́ ẹ ya òkúròrò tàbí ó jẹ́ pé bàbá tiẹ̀ ṣe wọ ẹni ẹ̀ pé bàbá rẹ̀ ẹkùn ni ọmọ ẹkùn ni ọ́, ọmọ tẹ́kùn bá sì bí ẹkùn náà ni ó jọ. Ṣùgbọ́n nísìnyí wọ́n ti dọ́mọ Ọlọ́run. Kì í ní ẹ̀yà Júdà kì í àwọn ọmọ tí ẹ jẹ́ o. Ìmá ń tọ́ wa o, ìmá ń bá wa wí o, ìmá ń tọ́ wa o. Ìyẹn ni mo fẹ́ kí ẹ fi kún. Ẹ̀yin àyànfẹ́, kò ní jù bẹ́ẹ̀ lọ lórí ètò Kí ni Bíbélì wí ní ọ̀sẹ̀ yìí. Tó bá tún di ọ̀sẹ̀ tí ń bọ̀, a ó máa pàdé. Kó tó dìgbà náà, àtèmi àtẹ̀yin á rí ire Olúwa nílẹ̀ alààyè, a ó sì ṣe rere. Bẹ́ẹ̀ ni ó rí. Jésù Kristi Olúwa wa. Àmín.